nílùú òyìnbó mi ò ní wà ní ìgbà mọ́tò rí débi pọ́lọ́pàá dá mi dúró fún mi tíkẹ́ẹ̀tì kò ṣẹlẹ̀ rí kó lọ Google orúkọ mi kó fi síbẹ̀ wá rí pé I don't have any criminal record. tọ́ àṣírí màmá Esabod ti tú o gbogbo àṣírí tó yẹ wípé ẹ ò mọ̀ pé ó wà nínú ayé màmá Esabod ní òjíṣẹ́ Ọlọ́run yìí òun ló tú síta ẹ̀yin èèyàn wa ẹ máa gbádùn fídíò tí à ń play fún yín lọ ẹ máa gbádùn rẹ̀ tó jẹ́ wípé wàhálà ti ṣẹlẹ̀ báyìí ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ a ò lè fẹ̀nù ròyìn tán a ó máa play fídíò náà fún yín nísìnyìí màmá Esabod mi ò lè believe wípé wọ́n ṣe gbogbo àwọn nǹkan tí wọ́n ní wọ́n ṣe yìí kó máa bá ọkọ ọmọ rẹ̀ kó máa bá a sùn kì í ṣe nǹkan tí ó bójúmu kọ́ ó yá ẹ jẹ́ ká play fídíò náà fún yín nísìnyìí ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ó ti yá. I preach the gospel ọlọ́run dẹ̀ fún mi ohun tí ọlọ́run yọ̀ǹda fún mi lẹ́ni tẹ́ ẹ bá ní ní ìyá tó o bá ní wàá máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé o ò ní ṣiṣẹ́ mọ́ ní ohun tí ọlọ́run fi orí ọ̀fẹ́ yọ̀ǹda fún mi ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀ mọ̀ nǹkan kan torí ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ ẹ sọ ni mo rí pé kò ní ìtumọ̀ it is baseless kò ní ìtumọ̀ mo ń wáké mo ń ṣe nǹkan kan you said it you say you don't know me o mọ kété o mọ imi tó ṣu mi ò dẹ̀ ní mo bá yá mi sùn what do you know about me mo ti léèrè jáde wọ́n kọ́ mi mo dẹ̀gbẹ̀kọ́ ṣẹ́gbọ́n mi báyìí yá wọ́n kọ́ mi mo dẹ̀gbẹ̀kọ́ ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ yìí la ò gbọ́dọ̀ má bàa yín sọ abiyamọ lẹ pera yín ẹbí mọ mẹ́rin síbì kan ẹbí méjì síbì kan àmọ́ gbogbo ìtàn yẹn àkọ́bí yín obìnrin àmọ́ tó ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ ẹ̀ tọkọ ẹ̀ ń bá yín sùn léyìí òyìnbó tó fẹ́ mọ́mì ẹ kíyèsára gan o àkọ́bí yín ọmọ yín tó ń jẹ́ Tina ọmọ ẹ ò bá sùn ní ẹ̀dẹ̀ kéde yín rere ẹ ní God láti bá ọkọ ọmọ yín sùn to the extent wípé ọmọ yẹn lọ pokùnso Thomas òyìnbó ni ó lọ pokùnso nítorí pé kí ni ọmọ yín ka yín níbi tẹ́ ti ń ṣe kí ni tẹ́ ti ń ṣe àgbèrè yẹn ọmọ yẹn pariwo kó máa tún yín fò débi pé òyìnbó yẹn ò lè gbà sára mú láti lọ pokùnso ni sẹ́yìn lẹ wá sọ̀rọ̀ tẹ́ wá ń gbọ́ ọmọ kan ṣépè nígbà tẹ́ ò mọ rírì ọmọ tẹ́ ẹ bá mọ rírì ọmọ ẹ ní máa ṣépè nígbà tí mo ń sọ̀rọ̀ nínú fídíò mi mo sọ̀rọ̀ ní ẹ̀yin gẹ́gẹ́ bí abiyamọ tẹ́ ẹ kílèmù pé àgbàlagbà nìyẹn ó yẹ kẹ́ ẹ mọ tẹ́ ẹ fi fèsì kó ṣe pé kẹ́ ẹ máa gbá àwọn ọmọ ọlọ́mọ ṣépè àwọn òbí ti wá kọ́ wa adẹ̀gbẹ̀gàn wọ́n dẹ̀ fojú wa lé ọ̀nà Ọlọ́run adẹ̀tọ́ débi tá a dé dúró lẹ́ni bẹ́ẹ̀ ṣe wà kí ṣe ti ìgbéraga mo lè fún yín lé méjì Nàìjíríà kẹ́ lọ máa gbébẹ̀ lọ́fẹ̀ẹ́ níbo lẹ wà ibo ni ibi tó gbé wọ́n fún yín ló ń jẹ́ mi tẹ́ wà ẹ̀yin gan sọ ẹ̀ ń jáde ẹ̀ tẹ́rú tó ń jáde ní Dublin so if speaking the truth has now come for you to come online and start cursing kẹbẹ̀sì ní ṣe èpè ṣàbíyamọ lẹ́yìn ẹ̀ ń ṣàbíyamọ ọmọ yín ọkùnrin kò ń ṣe gbólómùmùmù tó fi ya wèrè kó tó di pé pàdánù ẹ̀ ní Nàìjíríà ṣé yẹn ló fẹ́ jọ mí lójú nígbà tẹ́mi ò ń ṣàmúgbó wọ́n tọ́ mi ẹ̀ kọ́ àwọn ọmọ yín tó jẹ́ àbíbẹ̀ yín ní 18 years ọmọ yín tó ń jẹ́ Bùnmi ṣebí àwọn social worker sì wá gbà lọ́wọ́ yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kó tó di pé bàbá ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ sa gbogbo eré ká tó dá ọmọ yẹn padà fún yín ṣẹ́nu yín lọ̀rọ̀ ti tọ́ ẹ wá ń fi ewé àtegbò hàn ẹ ò ní tìjú o ó dẹ̀ dùn mí torí pé ìpìlẹ̀ tí Ọ̀ṣọ́fà fi sílẹ̀ sí Celestial Church of Christ ọ̀pọ̀lọpọ̀ yín ti bàjẹ́ ẹrú yín ló mú kọ́ máa bú igba ẹrú ọmọ sàn yín nísìnyí kó pọ́npọ́n báyẹ̀ if not ẹ ní wọ́n online níbà láti wá máa dalé àwọn èèyàn rú do you know many people that send me messages ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn èèyàn tẹ́ ti dàrú àwọn míì wá pẹ̀lú mẹ́sẹ̀gì yín òye wọn mọ́ a lady was sharing her testimony with me I was like what pé mẹ́sẹ̀gì yín òun àti ọkọ òun jọ ń ṣe relationship Ọlọ́run tọ́pẹ́ àwọn òjò níbálòpọ̀ ó wá gbọ́ mẹ́sẹ̀gì wọn yẹn fi bàdì lọ́kàn ẹ̀ pé ṣọ́kọ òun ò ní fi òun sílẹ̀ what kind of a woman are you irú abiyamọ wo ni anyway ìyá John nìyí ìyá John gbé pe síta ó gbé ke síta ó ń wẹ̀ ọmọ John dé pé màmá ìta gbangba lẹ ti ń wẹ̀ ó ní John kí ni ó ti tán bẹ́ẹ̀ nígbà tó ti tán bẹ́ẹ̀ fún yín ìyẹn lẹ tí wàá fẹ́ kẹ wá lọ àwọn ọmọ ọlọ́mọ tó tún yẹ tó ṣe ń gbégbé ayé wọn ẹ fẹ́ kó tó tán bẹ́ẹ̀ fún wọn àwọn testimony rọ̀ wò lẹ̀ ń bá káàkiri testimony wo lẹ sọ pé àwọn èèyàn ń pe testimony ẹ̀ ń fi ewé àtẹgbẹ́ fi ń bá tàwọn èèyàn jẹ́ sọ pé testimony ẹ̀ ní testimony tẹ bá fi ewé àtẹgbẹ́ tẹ bá wo àìsàn tá à ń ṣe àìsàn tẹ bá wá síbi tó bá gbé pàtí mò ń gbọ́ fídíò yẹn sọ̀rọ̀ nípa ẹ̀ ń wo àìsàn ẹ̀ ń ṣe ta ló fẹ́ bá yín wí ṣùgbọ́n ẹ̀ ń sọ̀rọ̀ wípé káwọn obìnrin bá yí ara wọn jẹ́ kọ́ máa pín kiri kọ́ máa bá yí àwọn èèyàn jẹ́ kí ló dé
ìyá ìṣèwọ nìkan ni Esther Aboderin ó kàn ń ba àwọn tó ń jẹ́ Aboderin ó ń bà wọ́n lójú jẹ́ àwọn gan ti fẹ́ yí orúkọ padà gan wọn ọ̀mọ̀nà tán fẹ́ fi gbà nítorí pé kì í ṣe Aboderin gan nígbà tẹ́ pé o fẹ́ yàn tẹ́ pé wọ́n kàn ṣáà kan Aboderin náà ló gbé Aboderin sórí tó ń gbé káàkiri. Your family are tired of you. O tẹ̀rù tó ń lọ Nàìjíríà o tẹ̀rù tó ń jáde nínú ibi tó wà inú ilé náà ló ń jókòó sí. No wonder tó fi ń ṣe fídíò wákàtí mẹ́fà wákàtí mẹ́jọ wákàtí mẹ́jọ ò lé ní òníṣẹ́ lọ ta ló sọ fún ẹ. Máa employ yín máa tún máa san salary fún yín mà. I will employ you. Kí ló ń jẹ́ pé kinní kan lọ́sọ̀rọ̀ àgbàlagbà àgbàlagbà wo ni yín àgbàlagbà yín tẹ́ ti sọ̀rọ̀ máa ẹ ti sọ àgbàdo mọ́ di ẹ ti di aláwàdà ẹ̀dìyẹ ẹ ti sọ àgbà yín nù tipẹ́tipẹ́ ẹ̀yìn àgbà wo ni yín àwọn follower yín àwọn tó yẹ pé ńgbà ọjọ́ ìkẹyìn náà wọ́n kábàámọ̀ Ọlọ́run á tú wọn sílẹ̀ pé ó yá ẹni tó kó yín ṣìnà rí ẹ ló máa gé jẹ wọ́n á máa gé yín jẹ ní ẹ̀fàyà wọ́n máa gé yín jẹ máa jìyà kí ló ṣe yín màmá kí ló jó yín lọ́dọ̀ ìfijólẹ̀ ẹ wá síbẹ̀ yẹn pé nǹkan ní educative ẹ pé ní kinní kan ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ òtítọ́ tẹ́ ẹ bá dẹ̀ lọ́rọ̀ òtítọ́ lẹ́nu ẹ panu yín mọ́ mo máa fún yín mi ò fẹ́ fún yín lẹ́sùn ṣùgbọ́n Bíbélì sọ pé dá aṣiwèrè lóhùn kó lè mọ̀ wípé òun ò ṣe kíni kó lè mọ̀ pa aṣiwèrè lóhùn dá aṣiwèrè lóhùn mọ́mì ẹ ronú ọjọ́ tẹ ẹ sùn tẹ ò ní jí mọ́ o ọjọ́ kan bọ̀ tẹ máa kú o ẹ pera yín ní fallen angel ẹ̀yin gẹ́ gbọ́rọ̀ àwọn èèyàn kan dé ẹ̀dẹ̀ di ojú àwọn kan náà wọ́n dẹ̀ sí ń tẹ̀lé yín ìyàn dí ẹnu ó sọ pé òun fallen angel áńgẹ́lì tó ṣubú tí Ọlọ́run ti gẹ́gùn fún so àwọn ẹnu kúnra àjẹgbodò yín wá àwọn èèyàn kúnra because gbogbo àwọn fallen angels yẹn pátá wọ́n wá sínú ayé láti wá da ayé rú ni kò sí fallen angels tó ń ṣe rere so for you calling yourself a fallen angel means you are evil ẹ ò dẹ̀ yẹ ní society Dublin tẹ́ ẹ wà yẹn láìpẹ́ lájìnà ẹ tẹ́ ẹ ń ṣe yìí ẹ má kábàámọ̀ ẹ̀ spiritually mi ò sí nínú mate yín rárá ṣé ẹ gbọ́ báyìí mi ò sí nínú mate yín rárá go and ask of me èmi ní bàbá kátà yíyanjú ẹ lọ gbúrò mi dáadáa ilé tó ń pariwo fún wa náà kiri tó ń ṣe kiri àwọn kan wọlé àwọn kan sẹ́ni mẹ́sàn kan sọ wípé èmi fọ́ wọn ní fake prophecy gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé mo fún yín prophecy àdàbí tí ma fún yín prophecy tí n bá ti fẹ́yàn kankan ní prophecy tẹ́ sọ wípé mo fún yín ní prophecy ẹ ò tún gbọ́ nǹkan rere mọ́ láyé yín mo ẹ̀yin yẹn nìkan ni mo fẹ́ ní gbólóhùn òdì ìyá gan tó ń ṣépè mi ì ní ṣépè fún padà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ sọ wípé mo háàdì yín àbí ẹ háàdì ní àbí mo send request yín èmi wá ń fẹ́ yín ní fake prophecy gbogbo yín yẹn pátá ẹ ò tún gbọ́ prophecy mọ́ láyé yín gbogbo prophecy tẹ́ mọ́ gbọ́ prophecy orí ibú lẹ́ mọ́ padà gbọ́ torí pé fẹ́ support ìyá yín ẹ wá kó irọ́ jọ ìyá náà pé mo sọ pé òun hìlì níbo mo ti sọ pé òun hìlì ẹ lọ wo bẹ̀ dáadáa gbogbo ilé tẹ send sí gbogbo message gbogbo ìpè tẹ ṣẹ́ ẹ rí pé mo delete ẹ kúrò mẹ́ mi ò dẹ̀ bá yín sọ̀rọ̀ kankan àwọn tí wọ́n dìde fún òtítọ́ àwọn ni wọ́n dìde tẹ́ àgbogbo wádẹ̀wájọ́ ń sọ̀rọ̀ so mi ò bẹ̀rù yín láti sọ̀rọ̀ wọ́n lè sọ pé ẹ ní ìkìyà ẹ ní gboyà kan láti gé ta ní ìkìyàwó ló wà lára yín ìkìyàwó ló wà lára yín tó ju ti Jésù lọ agbára wo ló ní tó ju ti Ọlọ́run màmá tọ́rọ pé ó sọ pé ó ti ṣe ayé ó ti ṣe ẹlẹ́yẹ who are you kí lẹ jẹ́ you are nothing ó lè fi ewé ọ̀nà ìtìrí pásọ̀ tó ya wèrè which power agbára tó ní tó fi save àwọn ọmọ ẹ̀ tó fi ba gbogbo ilé tó gbọ̀nà jẹ́ tó da gbogbo ìgbésí ayé àwọn èèyàn rú èyí làpákẹ́ tó ń tẹ̀lé gbogbo ìṣòro ẹ̀ bọ́ bí bákùnrin dírẹ́fà ṣe kú mọ́ lórí gbogbo ẹ̀ ni mo gbọ́ ẹ̀dẹ̀ ń tẹ̀lé ra yín kiri ẹlẹ́wọ̀n àṣù ìrere fáwọn èèyàn gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá yọ àwọn ọkùnrin jẹ́ gbogbo àwọn ọmọ ẹni ẹlẹ́ni tẹ̀bẹ̀ sí ní gbéṣẹ́pè lórí láì ní báyìí kí ni wọ́n ṣe fún yín kí ni wọ́n ṣe fún yín àwa wá sọ̀rọ̀ padà ẹ̀ wá pè mí ní fake pastor torí pé mo sọ̀rọ̀ ṣé bí wọ́n ṣe ń mọ fake pastor nìyẹn ọdẹ orí ẹ̀ pọ̀lọpọ̀ yín ẹ jẹ́ lọ pé ẹ̀dọ̀fin yín kẹ́ ẹ pé padà kẹ́ ẹ ronú kó tó pẹ́jù fún yín nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti wà nínú kòtò ìparun bẹ́ẹ̀ ò bá ṣí ojú ara yín kọ́lọ́run kó rà yín padà ẹ wá gbọ́n tí mo fẹ́ sọ kẹ́yìn lélẹ́yìí ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi dáadáa. It is appointed unto men to die once, and after that it is judgment. It is appointed unto everybody to die once, which nobody can skip it. Death is inevitable. You can never miss it. But the question is, if you die today, is this message tí I preach yìí ló máa tẹ̀lé ẹ dọ́rùn? Ṣé message tó ń gbọ́ lẹ́nu mi máa tẹ̀lé ẹ dọ́rùn? Ṣé òtítọ́ tí wọ́n fúnra ẹ mọ̀ ṣé ó máa tẹ̀lé ẹ dọ́rùn? Kí ni ìdájọ́ ẹ ṣe máa rí? Báwo ni ìgbẹ̀yìn yìí ṣe máa rí? Gbogbo ẹ̀yin tẹ́ wà bẹ́ẹ̀ yẹn tẹ́ ń support ìyá yìí. Ẹ rántí pé ẹ bímọ o. Ìyá yìí ó ti bà yé gbogbo àwọn ọmọ tiẹ̀ jẹ́. Ìyá yìí tẹ́kí ó ti bà yé ẹwọ odidi nínú àwọn ọmọ tó ń claim pé bí ìwọ tiẹ̀ kọ́kọ́ wò ní àjò ẹ̀ bó ṣe rí. O wá ń gbé family kan, òun gbórúkọ àwọn family kan jáde, òun ṣe oríṣiríṣi nǹkan. Màmá,
àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí tó bá dénú ẹ̀ ó máa dodidi. Tókunbọ̀ Esther Aboderin ẹ lọ kíyèsára gbogbo nǹkan tẹ́ ń sọ ẹ mọ nǹkan kan tẹ́ ń sọ ẹ kàn ń rú ewé ṣá ẹ mọ ẹ kàn ń rú sáàkì sí nǹkan ẹ wá lọ ń rìkọ́ọ̀dù gbogbo nǹkan ẹ ń rìkọ́ọ̀dù oògùn ẹ ní tìjú mọ́mì ẹ ní tìjú. Tí Jésù bá panumọ́ fún àwọn Farisí tó bá panumọ́ fún gbogbo àwọn alágàbàgebè ìgbà yẹn báwo ni ìgbàlà ṣe máa wọlé lẹ́nu? Ẹ yé ba ìjọ Ọlọ́run jẹ́ o lé mi rẹ́pù ọmọ ìjọ mi lọ béèrè mi dáadáa wọn àìmọye ilẹ̀ tí wọ́n fún mi kí n fi dájọ́ lẹ̀ èmi àtọ́lọ́run ò ṣàdéhùn ká lọ já chọ́ọ̀chì lẹ̀ mi ò dá chọ́ọ̀chì lẹ̀ rí kó tún fẹ́ gbọ́ mi lọ wo gbogbo rẹ́kọ̀dù mi kò sí lọ́ọ́ ti máa sọ fún mi pé mi fipá báyàn lò pọ̀ rí lọ béèrè mi dáadáa Dami Paul bàbá kàtà yín ojú ẹ lọ béèrè mi dáadáa wọ́n á sọ fún ẹ wípé níwọ̀n ìgbà tí Ọlọ́run dúró nínú òtítọ́ tí mo dúró nínú òtítọ́ Ọlọ́run sì pè mí tó bá gbé ọwọ́ kankan mi ò ní kó má gbé ọwọ́ ọwọ́ kọ́wọ́ tẹ bá ti gbé mọ́ mi ọwọ́ kọ́wọ́ tẹ bá ti fi gbé mọ́ mi ọgbọ́n tẹ bá ṣe gbé sókè ẹ̀ ò ní gbé wálẹ̀ mọ́ Ọlọ́run á fọwọ́ mú kan nínú èmi àti yín ni á fi ọwọ́ mú kan nínú èmi àti yín ẹ tẹ̀síwájú pẹ̀lú ìyìn rere yín tàbí kẹ́ ẹ yí padà lénìí ẹ wá gbogbo ọ̀nà láti tú àwọn ènìyàn tẹ́ ti báyé wọn ṣe gbogbo àwọn ilé tẹ́ ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lẹ́ ti báyé wọn